ọmọ mi wà lágbè. ọ̀lẹ́ ọ̀dẹ alápàgùn kò lọ́kọ̀ ìlú tí ń fẹsẹ̀ rògbòrò. káwá lè sọ fún ọ ní lọ́gàn àti lọ́kàn tó kí la ó ṣe. ẹ wá wọn lẹ tó jì tó ń sùn. ẹ wá wọn kan tí oníkan ṣe. ẹ tó kí lọ lé ó ṣe kẹ́yìn bí ó jalè yóò ti ṣàgbé. alájà mi ra tàmí náà tàjà ó bí rere lẹ́ ń gbọ́ tó ń bọ̀ yìí o. ọkọ ni ó ń faraya nínú ọjọ́ sídìí àdìrí sídìí ilé ìta pé àkọlé ẹ̀ ní. ọ̀lẹ́ ọ̀dẹ alápàgùn òbí rere sọ gílágílá ọ̀rọ̀ gbá ọ̀lẹ́ ọkọ lórí. mo ká ilà sẹ́ ń wẹ́lẹ́ ni o. ẹnu rẹ̀ wọ́wọ́wọ́ kò lè sọ̀rọ̀. ẹ wá wo onírèsé tó lóun òfin gbámọ́. ètò ti fi sílẹ̀ ò lè parun. ẹ tún gbọ́ wọn alájà búrìdó sára ní àsìlẹ̀kẹ̀. ọ̀làlẹ̀wò nínú ọjọ́ sídìí àdìrí sídìí. ó kó pàtí oníbọ̀ ọ̀lẹ́ ọmọ kan tó rìn gbàsẹ́gbàsẹ́gbàsẹ́gbàsẹ́. yóò jalè àfi kó sàgbé màjèsín tó dín rèwerèwe tí ò ní gbẹ́ iṣẹ́ kan tí ó ṣe òkèwú kò kàwé oníranù yóò jalè àfi kó sàgbé. ọ̀rọ̀ tó wáyé láàrin ọkọ àtìyàwó ẹ̀. ẹgbọ́n ta ni ò gbọ́ tẹnu ẹ̀gà tó láyà ń pàtó. ta ló ń dá òbí rere lẹ́bi ìgbésẹ̀ tó gbé. kí má má dá mi lẹ́bi ọkọ fẹ́ sọ tèmi jẹ̀bi. kí mo ṣe tí ó dára tó pọ̀ jù káyọ̀ ṣe fọ́nkán. torí kọ́kọ́ ń tọrọ jẹ bí ò tọrọ kò ní wọ aṣọ. mo fẹ́ náwó tí ó ṣe gbajúmọ̀ bí ò tọrọ kò lè dókè ṣe. àbúrò kan ni ó raṣọ fún àbúrò kan ni ó ra bàtà fún. káńtà iléèwé àwọn ọmọ kò jọrẹ kò jọta ní báwọn gbọ́. ẹ tún wájú àbúrí dọ̀. mo ti ń forí gbá ọ̀lẹ́ ọmọ lórí. ìwọ ni àbíwọkọ ẹ wo mo ní ilé ọ̀nà àná tó ń ṣe bí aláìlẹ̀ nìkan wọ́n bí ẹ dára wọ́n sì tún wò ẹ́ ọkọ̀ jálẹ̀ ò tún ra rẹ bí kò gbórúkọ ẹ bí ẹ láàrúgẹ oríṣiríṣi wàsá lòun òbí bá ẹ wí òbínú jáde òyípadà débi tó padà kọ́dà ìwà rẹ tún burú sí ni òmúra rẹ látòkèdè ilẹ̀ sọ́jọ́ tọmọ tí wọ́n bí nílé rere òra rẹ wò sẹ́ni tó jọ nínú ẹni retí ń bẹ lókè. kò sí tọ́lẹ̀ ọmọ ò lè ṣe. bó ṣe mọ̀mọ́ kú mu ni yóò máa jẹjẹ kú jẹ ṣẹṣẹ kú ṣe. yóò máa hùwà kíwà dágbòrú balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́. ẹ tún gbọ́ eléyìí o. ìjẹ́yàwó wọn ò jọkọ a ò sì tún lè pè wọ́n lọ́mọ. ẹ má wí tálá ìwí. ẹ má wí tálá ìwí. ààrẹ àti nàyún ló máa sá. ẹgbọ́n ṣe ìyá ló ń tọ́ sí mi mo torí ẹjọ́ tá ẹ bí. ìkan fún eléyìí ẹ gbà. tẹ̀lé ọmọge tí ń ṣe bàárà tí ń tún fọpọ lọ́jà lè sótètè lajú lẹ́sẹ̀kẹsẹ̀ àbí station ló ti fẹ́ lajú àgọ́ ọlọ́pàá ní máa gbé ẹ lọ. ẹ wo ọjọ́ sídìí àdìrí sídìí orí. ọ̀lẹ́ làkọ́lé àti gbé jáde báyìí. marketed and distributed by Alubarika Ventures opposite gate 6 Ìlọrin Central Mosque ọjọba Ìlọrin ìpínlẹ̀ Kwara. telephone 002-060-5999. ó tún wà lọ́dọ̀ S-Gold mama adébọ̀lá lábẹ́ ìkó àti káàkiri bí gbogbo. ẹ tún wá gbọ́ o. kẹ́lẹ́ mọ̀ wípé iṣẹ́ àbúrò ìdánwò tí ì tán. ó kù síbẹ̀. ó tún ṣe rẹ́kọ̀dì kan pẹ̀lú òbí rere. àkọlé la pé àkọlé ẹ̀. ìyẹn náà ń bọ̀ dẹ̀dẹ̀ láìpẹ́. ọ̀lẹ́ làkọlé eléyìí ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yín o.